a ti ṣe fídíò lórí rẹ̀ time without number. Èèyàn kan pè mí níjọ́ kan, ó ní ẹ má bínú o, ó lóun fẹ́ béèrè ìmọ̀ràn ni. Mo bá sẹ́ndì nọ́mbà mi sí. Nígbà tí ó sọ̀rọ̀, ó ní òun ti bí ọmọ 5. Kò yé báyìí ní ìsìn, kì í sì ṣe bàbá ẹyọ kan. Ó ti wá kúrò níbẹ̀ ní last one, ó tún gbìyànjú àti remarry. Ẹ wàá máa béèrè wípé why? Kò sẹ́ni ìdí wípé èèyàn ń béèrè ìmọ̀ràn. Even you yourself, you supposed to talk to yourself. O nílò láti advise ara rẹ̀. Téèyàn bá ti gbé lálákọ̀ọ́kọ́ tó bọ́ sórí ikọ̀, ẹlẹ́ẹ̀kejì kọ̀, ìkẹta kọ̀, èmi ò rò pé ẹlẹ́ẹ̀kẹrin yóò wáyé. Má jẹ́ tán. Ọlọ́run ti ní bọ́nà ìrìnàjò tí ó sì rí nù. Then you accept it, because the more tó o bá accept ẹ̀, ló sọra rẹ̀ di tí ò yẹ sọra rẹ̀ dà. Kò yé báyìí ní ìsìn. Eléyìí ló wá mú mi lọ. At the age of 30, at your 30s, ọmọ ti lọ bí 6 lẹ̀. You know, àwọn kankan wà tó jẹ́ wípé ó yẹ kí àwa obìnrin ká máa fi bára wa sọ̀rọ̀ ní gbogbo ìgbà. Ọkùnrin mélòó lórí tó fẹ́ tọ́jú ilé mọ́ ní ìsìn? Is it because you are coming online? Àwọn kan gbé ẹjọ́ tí wọ́n wá sọ online. Ló jí ẹ máa wò wípé torí wípé because they are illiterate. Mọ́ tanra rẹ̀. A lot of people ni wọ́n wà níta tó jẹ́ wípé they did not have that boldness to come online. Wọ́n sì ń fi ọ̀rọ̀ wọn ṣe family matter. Ìyẹn ni òjí o mọ̀ wípé rẹ́rẹ́ ń rún nínú ilé wọn. Ṣé orí ọkọ àti ìyàwó mi wà tí wọ́n ń wo àǹkó tó dẹ̀ jẹ́ wípé wọn ò ní kíra wọn nínú ilé? They are just wearing that àǹkó lọ́jọ́ Sunday nìkan láti lè fi ṣe kíni, láti lè fi tàn yín, láti fi deceive yín, láti fi pẹ́pẹ́ yín lẹ̀. Because they know that a lot of you will fall for it. Ṣé orí ó tèkì àwa kan láti hardly believe ohun tá a bá rí? I'm telling you. Èmi ti rí ọkọ àti ìyàwó tó jẹ́ wípé wọ́n jọ máa ń wo àǹkó ni. Tí ò bá jáde lẹ́nu wọn wípé èmi àti mọ́mì lágbájá àti kíra wa ní ìsìn, ó ti pé oṣù 6, you will not know. Sọ́nà tán jọ wà àǹkó wá jọ Sunday, sọ́nà ti kíra wọn ní ilé wọn ti pé oṣù 6. Don't deceive yourself. This is the high time kí àwa obìnrin ó mọ̀ wípé a nílò láti jókòó. A nílò láti sọ ọpọlọ wa kalẹ̀. A nílò láti adjust àwọn nǹkan kan. Nítorí wípé kíni ó ti yàtọ̀ sí ìgbà tí àwọn bàbá wa bá bọ̀. Tẹ́lẹ̀tẹ́lẹ̀, it is the responsibility of a man to provide for his family. But ní ìsìn, ó ti yàtọ̀ síra wọn. And due to wípé we have a lot of successful women outside there tó jẹ́ wípé wọn ò tiẹ̀ ládí orí. They will use all they have láti fi secure kankan fúnra wọn ni. Wọ́n ti mú owó, wọ́n ti fi àwọn ọkùnrin lẹ́nu. Sí ẹni tó fẹ́ fẹ́ èèyàn tí ò tiẹ̀ tí ìgbé níyàwó, tí ìyàwó ra mọ́tò fún. Ṣérú ẹni bẹ́ẹ̀ lè padà lọ ó lè padà lọ wá girlfriend àlẹ́fà shop. Wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ni. Sọ̀rọ̀ èèyàn kan tí ó foyín sẹ́nu tí ó láyé òkúrò. A lot of ọkùnrin ò fẹ́ gbé responsibility kankan mọ́ ní ẹsẹ̀. Àwọn míì wà gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó jẹ́ wípé 80-20 ni. Bóyá tọkọ bá sanwó school tó ràwé tó ṣe everything fáwọn ọmọ, bóyá oúnjẹ ìyàwó rà fún àwọn ọmọ lọ léèwé. Ṣó ti yé? Ọkùnrin míì gan tí ẹ gbé tán tẹ́lẹ̀. Àwọn tó sì gbé tán náà wà ní ìsìn o. Ṣùgbọ́n péréte báyìí ni. Gbogbo tá a sì fi ń sọ kíní ni wípé sọ́rí ìka yìí ò dọ́gba. Ọmọ bí tí wọ́n yà sí. Kọ́ ọmọ bàbá fi tiẹ̀ compare tẹlòmíì. Ọ̀pọ̀lọpọ̀ ti wọlé tán. Wọ́n wá rè fi ilé wọn kọ̀. Ìtí ń ba oríṣiríṣi ìgbéyàwó jẹ́ nù o.
ṣebí bàbá lágbájá lò, ṣebí ìyá lágbájá lò. So ti yé, ibi tí kinní kan ti yẹ orí kẹ̀dí òyàn bẹ́ o, ibi táyé ti yẹ orí kẹ̀dí òyàn bẹ́. Ṣé rí àwọn obìnrin kan tí ó bá jẹ́ fíra rẹ pé tí n bá jọkùnrin ọmọ mélòó mo lè dátọ́ pẹ̀lú sí owó mi tí mo ń ṣe. Sórí àìmọ̀ tá a tó àti tá a wọ̀n, àìkọ́ọ̀tì clothes wa according to our material ní bá yí ọ̀pọ̀lọpọ̀ obìnrin jẹ́. Sórí nínú ìgbéyàwó challenges yóò wáyé, just take it. Tẹlòmíì lè dé láàárọ̀, ẹlòmíì ọ̀sán gangan ní òde, ẹlòmíì àṣálẹ́ ní òde. Tó o bá rí èèyàn kan tó ní wípé látìgbà tó ti wọnú ìgbéyàwó ó lọ smoothly náà ni tó fi dọjọ́ alẹ́, bóyá 5% out of 100. Ẹlòmíì ó lè jẹ́ pé nínú ìrìn àjò yẹn obìnrin àjòjì ni ó wọlé ṣàrà tí nǹkan ó fì ní táìmù tó wá fì yẹn. Ìwọ gangan lọ́ọ́ wá dúró tán, èyí ò tí ìwọ náà bá lè kan tó gbẹ́kẹ̀lé tóbi tó sì dá síná tí ò bá tí ì pọ̀jọ́ kààrẹ lọ. Àwọn olóye èèyàn ló lè yé. At your 30s o ti ní 5-6 lẹ̀, mo wáyé wá bí ni ìwáyé wá kà, ṣé ìwọ gan ò ti ní ìṣòro báwo? Ṣé ìwọ gan ò ti ní ìṣòro báwo? At your 30s, at your 20s, 6-7 ti wà ńlẹ̀. Ṣó ti yé báyìí ní ìsìn, iṣẹ́ apá rẹ̀ ò sì lè bú ẹyọ kan. So wá expect wípé ọkùnrin tó jẹ́ wípé ẹ̀mí rẹ̀ ti fẹ́ bọ̀ kó wá rí ẹni tí ń dé ìgbé, tí ń ṣe bọ̀kọ̀tọ̀, tí ń ṣe ẹja àrọ̀, tí ń ṣe kíká, tí ń dídíndín, tí ń bọ bíbọ̀ níta láì béèrè £1 lọ́wọ́ rẹ̀ kó má bá dọ̀wọ́ oníbùkátà. Láàárín èmi àti ẹ practical ni jẹ́ àjọṣe. Ìwọ́de tí dádì lágbájá ò bá tí ì dé tí ì fi omi sẹ́lò. Àti ẹni tó jẹ́ wípé yóò kàn pè ní wípé ó yá o tó bá tẹ́ bá tí ń bọ̀ ẹ máa gbọ́dọ̀ bímọ, mo ti dáná lẹ̀ o, tí ó sì ní béèrè £1. Ṣe mathematics yẹn fúnra rẹ̀ kó o fún mi ní answer. Tó bá jẹ́ wọ́n mo lọ́ọ́ mọ̀ lọ. Ibo lọ́ọ́ mọ̀ lọ. Sọ́dún ẹni tí ó ní ẹ̀yìn là ń dúró dè. Àtẹni tí ó mọ̀ pé ẹ mọ̀ gbọ́dọ̀ bímọ, mo ti sóúnjẹ ẹlẹ̀ tí ó dé tí ó sẹ́ẹ̀tì tébù nígbà tó bá fẹ́ jẹun. Ibo lọ́ọ́ mọ̀ lọ. Ṣe fúnra rẹ̀. Kò sẹ́ ìdìgbà tó bá ń sọ fún wọn náà kó o tó cut clothes rẹ̀ according to your material. Ilé ó fi jẹ́ wípé nígbà tí ọkùnrin tó bá gbé sánlẹ̀ ẹ wà mọ́ sáré mọ́tò kọlù kẹ̀kẹ́, ìkókó tẹ́ ẹ bá gbé dálé gan àti ra fúdù èlò fún yóò sì di ogun. Mo rí program èèyàn kan níbi tí wọ́n ti ń sọ, ó ní ọkọ èèyàn kan ti gbà, wọ́n wá béèrè pé mélòó ló ti wà ní oní 6 ló ti wà ní àbí 7. Ọmọ kékeré tó gbé dání ọmọ oṣù 6, ọmọ yẹn dàbí ọmọ oṣù kan ni due to wípé kò rí oúnjẹ jẹ dáadáa. Ẹ mọ̀ máa ìdí mú mi kàtá ni. Wọ́n ní ọmọ ti ní infection, ìyá ti ní infection, wọ́n rí oúnjẹ jẹ mọ́. Ìyẹn ni wípé gbogbo source of income wọn láyé ọkọ ni, because tí èèyàn bá fi lè rí ọmọ òkókó bọ́, how much more àwọn ọmọ tán tiẹ̀ ti dàgbà, because ọmọ òkókó yẹn ló máa kọ́kọ́ tiẹ̀ kétà fún náà. Ó dìgbà tí àwọn obìnrin náà bá lè sọ ọpọlọ wa kalẹ̀ kí àwọn ẹ̀yà kọ̀ọ̀kan kó tó stop láti mọ jìyà mọ́, òótọ́ ọ̀rọ̀ a sì mọ́ kúrò. Tí bùkátà bá ti pọ̀ jù kò sí bí ọkọ rí ò ṣe ní sákò lé. Ṣé bí ẹ̀yin náà bí ọmọ ọkùnrin, bí ó bá ti fẹ́ fi bùkátà pọ́n ní kẹ́ ẹni kan jókòó síbẹ̀. So ti yé, ní kẹ́ ẹni kan jókòó síbẹ̀. Kò sẹ́ni tí ó gbàdúrà kó mọ̀ ní ìsinmi. 6 nu, with the space of how many months tí ọkọ fi fílẹ̀ ló ti sunkún wá sàn láì wípé ọmọ orí nǹkan jẹ, ọmọ léke ó lè di owó, wọ́n fẹ́ rògùn, wọ́n fẹ́ ṣe gbogbo ẹ̀, kò lè gbọ́ bùkátà yẹn with the space of how many months. Ẹ wá wo ọkọ tó ti ń gbé bùkátà yẹn bọ̀.
tó kàn ra stop for a while látàrí wípé ó sábò obìnrin míì lọ. Àwa obìnrin etí ẹ̀rí tá a bá ń sọ̀rọ̀ yóò wà dàbí pé kìnìkan ṣùgbọ́n ẹni tí orí rẹ̀ bá pé yóò mọ̀ wípé ọ̀nà tí yàgò fi tán nínú ayé wa ó là ń sọ síta. Don't deceive yourself. Sọ́ọ́rí owó tiẹ̀ ní orúkọ rẹ ní àkáǹtì rẹ lówó rẹ, owó ọkọ rẹ ìwọ kọ́ lọ ní ọkọ rẹ ló ní. Ilé tí ọkọ rẹ bá kọ́ ìwọ kọ́ lọ ní ọkọ rẹ ló kọ́. In as much tí o bá ti sórúkọ ẹ̀yin méjèèjì lórí rẹ̀. Ṣó ti yé báyìí ní ìsìn tọ́lọ́ bá bọ́ ọ ṣe tójú rẹ̀ bá gbé gbì kan tó jẹ́ wípé ìwọ nìkan náà ni ló fi wá padà jẹ́ tí àti tàwọn ọmọ rẹ̀. Wọ́n ti ìgbọ́kànlé iwájú mọ́tò tó ń jókòó sí o wọ́n ti ìgbé ọkàn sí wípé ayádi ó nà lé ọ. Sọrí ó lè ìmọ̀ yíbìrí o. So ti yé báyìí lè ṣe tọ́lọ́ bá wá padà bọ́ ọ ṣe tí ò wá yẹ lòmíì iló di tiẹ̀ ò lọ́sẹ̀ di ayádi ó dà. Ṣùgbọ́n tó o bá rà lórúkọ rẹ nobody can take it away from you, nobody can change it, ìwọ àtàwọn ọmọ rẹ lọ ni. Má jẹ́ kí omi tó dà sílẹ̀ kó ju ọkà rẹ lọ. So ti yé ẹlòmíì ò tún ní o bí kọ́kọ́ ọmọ bá fẹ́ yàwó mi ló fi bí ọ bí yà fúnra rẹ ni ọ wá ìyà ọ wá wàhálà ìdààmú sọ̀rọ̀ ara rẹ ni. Torí tí nǹkan bá ṣẹlẹ̀ ní ọ̀la Ọlọ́run má jẹ́ ó fi ọ̀yàyà kọ́ mọ́ fi jẹ oúnjẹ ọ̀tá. Ọlọ́run má jẹ́ ó fọ ọ̀yàyà jẹ oúnjẹ ọ̀tá. Tí gbogbo tí ń ṣẹlẹ̀ lórí ayélujára tí ò bá kọ́ a lọ́gbọ́n ebi ò rò pẹ́ lómi sí social media ó expose a lot of things. Ẹni tí ò bá gbọ́n kò lè gbọ́n mọ́. Ṣé mọ̀ pé gbà tí ò sí social media bó kẹ́lẹ́ ni nínú ilé okálukú àfọ̀rọ̀ tán bá tún sọ sí family meeting tẹ́tí méjì mẹ́ta bá gbọ́ sí. Bọ̀ ní ìsìn àwọn èèyàn gbé kéèsì wọn wá tó o bá tún wá rí ẹ̀ kọ́kọ́ àfọlọ́ọ̀sì all is well rẹ ni o. Èrò pọ̀ lè gbọ́n mọ́ o lè gbọ́n mọ́ o kì í ṣe èpè o. Ṣùgbọ́n tí a bá fẹ́ kọ ìyà fún ara wa ẹ jẹ́ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ wa. Ẹ jẹ́ ó kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ wa kí a máa gbé ọkàn wa lé iṣẹ́ wa ohun tọ́lọ̀ fún wa àti ọ̀dọ̀ Ọlọ́run àti tí Ọlọ́run jogún sí a ní ìkáwọ́. Àánú rẹ̀ ò ṣe mí wọn ò bójú ẹ̀ jẹ́ rí. Ọlọ́run lè jẹ́ ọkọ̀ bójú rẹ̀ jẹ́ kó tó yọ. Alájìkẹ́rẹ́ iná ẹ like comment ẹ share ó dàbọ̀.